dàrú o. Nàìjíríà ò ní dàrú o. Ẹ bá ran màmá yìí lọ́wọ́ ẹjọ́. Ẹ bá ran màmá yìí lọ́wọ́ ẹjọ́ nítorí gbogbo ẹni tó wò pátá ni mo bẹ̀. Ẹjọ́ kódà bí ìwà kó 2 million yìí wájọ́ 1 million láyé fún wọn. Á lọ sí tèmi gbogbo àmìjọ tuntun yẹn kán jọ kán bá wọn bẹ̀rẹ̀ kán jọ kán bá wọn bẹ̀rẹ̀ wọn náà máa fún ọ ní nǹkan bíbá yìí nípa orí ọ̀fẹ́ Jésù 2 million 5 àbẹ̀rẹ̀ náà pé ẹjọ́ àtọ́ní 20 àtọ́ní 10 àtọ́ní 100 àti 5 àti 2000 àti 1000 àtọ́ní bá wọn bẹ̀ ẹjọ́ kan gbé kárí ẹjọ́ gbé kárí. Facebook ẹjọ́ ẹ má bọ̀ ẹjọ́ Facebook ẹjọ́ àwọn èèyàn rí ni ẹjọ́ nítorí Ọlọ́run. Facebook please yo. Olúwa. Ẹ̀yin tí Ọlọ́run dá sí dà, ẹ̀yin tẹ́ wà ní àlàáfíà ara, ẹ̀yin tẹ́ sì ní fíafíà, ẹ̀yin tó jẹ́ pé àtijọ́ àti mú tẹ̀tí ọkọ̀ kù lọ́rọ̀ yín náà. Tó jẹ́ pé ìta jẹ́ là ń lé báyìí ẹjọ́ ẹjá dìde sóbìnrin ó ń 10 ó ń 5,000 ó ń 2,000 ó ní 8,000 ó ń 10,000 ó ní 20,000 ẹjọ́ méjì ni wọ́n mọ̀mọ́ yìí náà ní iṣu bẹ̀tẹ̀ ẹjá kọ́ yanjú obìnrin náà àwọn ní kíní of the tumor of the brain ẹjẹ̀ ẹjá yanjú obìnrin náà nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ó wá gbọ̀n lẹ̀ abẹ́rẹ́ ti mọ̀mọ́ yìí náà mọ̀mọ́ ní káwọn méjì jáde ní ẹjọ́ bá ràn wọ́n lọ́wọ́ ẹjọ́ account number ti wà pinned account number ti wà pinned account number ti wà pinned a ti rí 20,000 báyìí a ti rí 20,000 so ẹnìkan send 20,000 ẹnìkan send 20,000 ẹ dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn màmá ẹ dúpẹ́ lọ́wọ́ ẹni yẹn olùbùkún ọmọ òbùkún yín o iṣẹ́ yín ò ní díje mọ́ yín lọ́wọ́ o nǹkan ò ní ṣàwọn ọmọ yín o òkè lẹ máa lọ o. ẹ jáwó bẹ̀. Ara ni màmá yìí o ara ni wọ́n lọ́pọ̀ làwọn wọ́n ní opó làwọn gbà ó lọ́kọ yín kú mà. January 1st 2018 gbogbo èèyàn ló ń tọ́jú ìgbèlè mi ké. January 1st. January 1st 2018. January 1st 2018. Ẹ wá ní gbogbo èèyàn ṣe kí ni. Gbogbo èèyàn ló ń tọ́jú ni wọ́n ń rẹ́rìn ìgbèlè mi fọjọ́ yẹn ké. Ìgbèlè yìí fọjọ́ yẹn ké torí fọjọ́ yẹn lọ́kọ yín kú. Bẹ́ẹ̀ni. Wọ́n ti ń gbàdúrà kódà ó tún ti relief wọn díẹ̀ wọ́n ṣe gbé dẹ́kọ̀ yìí ọjọ́ náà ti dé wọ́n ti pray fún wọn níbi àdúrà wọn ṣe. Ìpè yóò ní kú o. Ìpè yóò ní kú o. Ọlọ́run ò ní parí pé mi padà sẹ́yìn inú pè yìí o. Ẹ bá ràn obìnrin yìí lọ́wọ́ o. Ẹ jẹ́ bá ràn wọ́n lọ́wọ́ o. Gbogbo èyí tẹ́ bá ràn mí lọ́wọ́. Ọlọ́bí Ọlọ́run máa bá yín gbé o. Lórúkọ Jésù. Ẹ ò ní rírú eléyìí. Ẹnìkan fún ní 10,000. Ẹnìkan náà fún ní 3,000. Ẹ ò ní rírú eléyìí. Ẹnìkan náà fún 2,000. Wọ́n ti fún ọ ní 35,000 báyìí. Ẹ ní rírú eléyìí o. Ẹ jẹ́ bá ràn wọ́n lọ́wọ́. Ẹni dọ́pọ̀ ọ̀sán gẹ̀yìn obìnrin o. Ẹ̀yin ọkùnrin ẹni dọ́pọ̀ ọ̀sán gẹ̀ o. Ẹni wá ọmọ yín tí o. Jésù. Ẹnìkan náà fún 5,000. 40,000. Ó ti jẹ́ 40,000 báyìí. Ẹ bá ní wọn fún èyí lọ́wọ́. Ọmọ ẹdínwó làwọn tó fún lówó ní. Ẹ ṣeun o, gbogbo yín ẹ ṣé o, bí ọmọ yìí rí ẹ ti ń ṣe mí láàánú. Ọlọ́run ẹlẹ́dàá mi á ṣe yín náà láàánú o. Ẹlẹ́dàá mi á ṣe yín láàánú o.
gbogbo ilé máa ra àdúgbò. Àmín. Lórúkọ Jésù ìyá oníjẹyàn. Àmín. Ìyá oníjà ọmọ yìí. Jáwọ́ jáwọ́. Jáwọ́ káwọn èèyàn rí. Iṣẹ́ yìí ò ní lọ́wọ́. Mídíà ìpẹ̀lẹ́ ẹ̀yin lẹ́ ń rí gbogbo ìpẹ̀lẹ́. Mo jẹ́ wá sọ pé lójoojúmọ́ ni ọjọ́ ẹ máa súwẹ́ẹ̀tì ni màá tún mú mi máa tún fi sí. Ẹ bá mi ràn màmá yìí lọ́wọ́ ìjọ. Ó dára fún ẹ lórúkọ Jésù. Màmá yìí bẹ̀bẹ̀ dáadáa. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o. Kìnì ìpọ̀ o, kìnì ìpọ̀ o, kìnì ìpọ̀ o, kìnì ìpọ̀ o, kìnì ìpọ̀ o. Ẹ̀yin olórí orílẹ̀-èdè, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi o. Gbogbo ẹ̀yin olórí orílẹ̀-èdè, gbogbo ẹ̀yin olóṣèlú ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi. Wàhálà yóò ní já lásán lórí àwọn ọmọ yìí o. Ẹ ṣàánú mi o, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ rẹ Nàìjíríà, ẹ ṣàánú mi o, ẹ ṣàánú mi o. Ìrora yìí pọ̀ o, ìrora yìí pọ̀ o, ìrora yìí pọ̀ o, ìrora yìí pọ̀ o. Mi ò lè sùn, mi ò lè sùn. Títà ni, títà, ọmọ máa ta mi ni, títà ni. Ẹ máa bá wa ń wò ó. Títà ni, títà ni. 50,000 naira. You're gonna go 5,000. 55,000. You're gonna go 5,000. 60,000. Wọ́n ti fún màmá yìí ní 60,000 naira. Olúwa. Mi ò lẹ́nìkan. Ìwọ náà ni mo ní. Ìwọ ni mo dìrọ̀ mọ́. Olúwa, ṣàánú fún mi. Ṣàánú fún mi. Ṣàánú fún mi. Kí ni wọ́n máa ṣe náà tó náà máa gé ni? Ṣàánú fún mi. Olúwa ọpẹ́rẹ́tì. Ọmọ wọn rèé, ó yá sọ̀rọ̀, ọmọ wọn rèé. Ọmọ wọn rèé o. Ọ̀gá sọ̀rọ̀ dáadáa o. Àti lọ sí hospital, àti lọ sí FMC. Láti lọ lọ́la ti padà darí wá sí bíbá ìgbà tí ò sí nǹkan kan tí ò sẹ́ni kan fọlọ́hún. Kò sí o. Kò sí o. Èmi lọ́dọ̀ jù. Ẹjọ́ ìdíje ìrànlọ́wọ́ ẹ ṣàánú fún ẹ ṣàánú. Èmi náà làkọ̀bí. Láti gbà ti bẹ̀rẹ̀ gan-an iṣẹ́ òjẹ̀ṣẹ́ lọ́wọ́ mi mọ́. Iṣẹ́ wẹ́dà ni mo kọ́. Owó ti tán kò sí nǹkan kan mọ́. Ẹ dákun ìdíje ìrànlọ́wọ́ ẹ ṣàánú. Ẹ ṣàánú. Bàbá ti kú tipẹ́ o. Bàbá ti kú tipẹ́ o ẹ ṣàánú o. Ẹ ṣàánú mi o. Bí bàbá dé ní iléeṣẹ́ má dìbò. Kò sí nǹkan tó ń ṣí mi lọ́wọ́ o. Ọmọ Nàìjíríà ẹjọ́ ṣàánú ìdíje ìrànlọ́wọ́. Ẹjọ́ ń dìbò ní o. Ẹjọ́ ń dìbò ní o. Ìrora yìí pọ̀ o. Olúwa. 2,000 for 1,000 méjì. Olúwa. 2,000 for 1,000 méjì. 64,000. 5,000 kan. 69,000 naira. Bọ̀dá ẹ máa sọ̀rọ̀, ẹ máa dàkẹ́. 1,000 kan. Wọ́n ti fún ọ ní 70,000. 1.5 ní ká lọ wá lẹ́fẹ̀ẹ́sì. Lẹ́fẹ̀ẹ́sì. Nǹkan ìlú náà pé. 1.5 ní ká lọ wá lẹ́fẹ̀ẹ́sì. 1.5. 1.5. Okay, màmá sọ pé 2 million plus ní màmá. No, 1.5 ni. 1.5 ni. Sí ojú 1.5 lọ. Ó yá bẹ̀bẹ̀. Ìyẹn tó tán mẹ́yìn. 1.5 ni ká lọ wá lẹ́fẹ̀ẹ́sì o. Fún operation. Ìdèmọ̀ kankan níbi ìrora. Òun náà ló lè ràn. Òun náà ní bá mi káàkiri. Òun ní káàkiri. Abárídọ́ síbítù. Ọlọ́run láti sẹ́yìn náà. A ní ìjókòó síbi kan. Èlé wọlé ní ìdààmú. Gbogbo iṣẹ́ tí yín náà ní díṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Olúwa. Wọ́n dàkẹ́ ọ̀gá yìí. Ẹ̀jẹ̀ ṣàánú. Ìṣàánú Olúwa. ẹ̀jẹ̀ ìrànlọ́wọ́ fún Ìrora wa. yìí pọ̀ o. Ìṣàánú. 10,000. Nàìjíríà. Gbogbo ẹ̀yin olóṣèlú. Wọ́n ti fún 80,000 naira. Dádì Yáyì ẹ ràn mí lọ́wọ́. Ẹ ràn mí lọ́wọ́. Àwọn olóṣèlú tó wá lásìkò wa. Ẹ má pè é. Ìrora
ìṣẹ́rí ìrora yìí pọ̀ ìṣẹ́rí kan fọlọ́run ẹ̀mí ló sì jù ọ́ ẹ ṣàánú gbogbo ẹ̀yin aláṣọ ara gbogbo yín ẹ dìde ẹ ṣàánú fún mi ẹ ṣàánú fún mi gbogbo èèyàn ẹ dìde ìrànlọ́wọ́ fún mi ẹ jọ ẹ dìde ìrànlọ́wọ́ fún mi ẹ dìde ìrànlọ́wọ́ fún mi. bóyá ọ̀gá sọ̀rọ̀ wá níwọ̀n nìkan ló kù wọ́n ní àkọ́bí. nìkan làkọ́bí o èmi náà ló kù wọn láwọn àbúrò lẹ́yìn ni o kò sẹ́nìkan àfọlọ́run o kò sẹ́ni gbọ́dọ̀ 20,000. ẹ ṣàánú 100,000 naira. No fún 20,000. 100,000. 2,000 kan again. 102. 2,000 kan again. 104. ẹ jẹ́ ṣàánú Ọlọ́run rẹ̀ yìí náà lọ́wọ́ o Ọlọ́run ní fi ń wọ́n ti fún ọ ní 104,000 naira. wọ́n ti fún ọ ní 104,000. ẹ ṣàánú ẹ ṣàánú ìṣàánú alẹ́ nìkan fọlọ́run àti gbìyànjú àti sáré o. 1,000 naira kan. 105. 105. ìṣàánú ọ̀nà sì jí o. ẹnì kan ló fún 500 naira. ìṣàánú ọ̀nà sì jí o. ìyàlọ́ sì jí o. wọ́n ti fún ọ ní 105. wọ́n ti fún ọ ní 105,000. má dàkẹ́ ọ̀rọ̀ sí wọn dàkẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ dáadáa. ẹ ṣàánú ògbó yẹn o ògbó yẹn gbàgbé o ìṣàánú ẹ dìde ìrànlọ́wọ́ fún mi aláàánú oníṣègùn náà ti o aláàánú awọ iná rí o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o kárí mo ti mọ bí tẹ́lẹ̀ ni máa ti wá bí nígbà tó ti bẹ̀rẹ̀ máa ti wá bí á ti kí ọ máa ti wá bí. nǹkan tó fún ọ lọ́kadà ọ̀gá wọ́n lé àwọn kan láwọn rí ibì kan wọ́n ló fún ẹ lọ́kadà. èmi kọ́ o èmi kọ́ o wọ́n fún lọ́kadà. àwa kọ́ o. òun kọ́. wọ́n ní kì í sóhun o. àwa kọ́ o àwa kọ́ o. òun kọ́ òun kọ́ ni. àwa kọ́ o iṣẹ́ wẹ́dà lèmi ṣe o. wẹ́dà ni wẹ́dà ni wọ́n kọ́. òun rédíò ló ti ń ṣiṣẹ́ lábẹ́kúta. iṣẹ́ wẹ́dà lèmi kọ́ sọ. wọ́n náà wọ́n kọ́ o wọ́n lẹ̀ sí yẹn mú ni o. àwa kọ́ o àwa kọ́ o. wọ́n lẹ̀ sí yẹn mú ni o. àwa kọ́ o. àwọn ebi pa wá o. ebi pa àwọn eléèdè ni. àìsàn bára mọ́ orí jẹ ṣàánú o ẹ jìnnà lọ́wọ́ o. ẹ bá ràn wọ́n lọ́wọ́ ẹjọ́ o. ẹjọ́ ṣàánú o. járí tó ṣe mọ́ mi yẹn járí. ẹ dìde. járí. 10,000 kan. 115,000. 3,000 kan. 118,000. ọyàn ni o. 118,000. 15,000 ó kan. ṣe jù yí lọ. 133,000. ìgbà tí mo débi. ẹ wá wo nǹkan wa ń bí báyìí ok ó ti tó wá gbé nǹkan ti rí báyìí gbé nǹkan ti rí fún wọn báyìí. sórí gbé dáadáa nǹkan ti rí fún wọn báyìí ni ok 3,000 kan náà ti wọlé. 136,000. wọ́n ti rí 136,000. ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé bá ràn wọ́n lọ́wọ́ màmá bẹ̀bẹ̀ bọ̀dá bá màmá sọ̀rọ̀ bá màmá ẹ bá jọ ẹ bá wọn yàn àwọn èèyàn ń bẹ lórí ẹfẹ́ báyìí àkókò yín rẹ̀ báyìí ẹ bá wọn sọ̀rọ̀ báyìí ọlọ́run ti jẹ́ kí ilẹ̀kùn sí i. ọ̀nà sì jù ẹjọ́ ṣàánú o ẹjọ́ ìrànlọ́wọ́ ìrora yìí pọ̀ o ẹjọ́ ṣàánú o ẹjọ́ ìrora yìí pọ̀ ẹjọ́ ṣàánú ẹjọ́ ìrànlọ́wọ́ o. ọ̀nà yóò ṣe é fi lélẹ̀ kò ṣe é fi lélẹ̀ o. ẹ má fi lélẹ̀ o. ẹ ṣàánú mi 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 ẹni rírú eléyìí o ẹni rírú eléyìí ẹni rírú eléyìí ẹni rírú eléyìí ẹni rírú eléyìí lórúkọ Jésù gbogbo àdúrà tí mo ń gbà fún yín àdúrà yẹn á mọ yín lórí lórúkọ Jésù àti mo mọ yín àti mo tún mọ yín lórúkọ Jésù ohun rere ò ní bọ́ lọ́wọ́ yín lórúkọ Jésù ohun tẹ́ ń retí fún ohun rere tẹ́ gbójú sókè sí lórúkọ Jésù láìpẹ́ láì jìnnà ó máa bà yín lọ́wọ́ lórúkọ Jésù tó bá sì ti bà yín lọ́wọ́ lórúkọ Jésù kò ní bọ́ lọ́wọ́ yín o ẹni má mú bọ́ o lórúkọ Jésù ẹ̀yin obìnrin ilé ọkọ yìí kò ní bí mọ́mọ́ yín lára ẹ̀yin ọkùnrin ẹni tí ó bá ti yàn ẹni mímọ́ yàn fún o ẹni mímọ́ yàn fún lórúkọ Jésù lórúkọ Jésù
That is 161,000. Ẹ ṣé o. Ẹ dúpẹ́ gan. Wọ́n try, àwọn tí ń try fún yín. Ẹ ti rí 161,000. Ẹ ti jájú ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Agbala Gabriel. Àṣẹ ń bẹ o. Gbogbo ẹ̀yin ènìyàn. Ẹ máa wá gbọ́ sí ni. Agbala Gabriel. Ìṣẹ́gun bẹ́ẹ̀ lórúkọ Jésù, gbogbo ogun tẹ́ bá gbé wá lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ á ṣe ogun náà lórúkọ Jésù. 20,000 naira. Wọ́n ti ní 181,000. 181,000. 181,000. Ẹ máa bẹ àwọn yẹn, ẹ jẹ́ kan tó rí n tó ń ṣe yìí o. Ẹ má da ọwọ́ tó ń dùn mí. Ẹ má fi gbóná ní kọ́ sí o. Jésù. Yes, kansa ni o. Àti abíyá ẹ ló ti máa ń dá mi wá sínú ọyàn. Mo máa ń fàjọ wé e ní. Aṣọ tí mo ń lò ní tó mẹ́ta lójúmọ́. Ẹ jẹ́ ń wórí màmá. Jésù. Ẹ bá ràn màmá yìí lọ́wọ́ o. Bùbá ni màá ti ká sókè. Ṣé ẹ lọ bùbá? Màá ti ká. Jésù, ọkọ̀ òpó. Ó ṣe gbogbo ọkọ mi dájú. Láti ìgbà tí mo ti bí last month, kò sí nǹkan tó ń jọ ọkùnrin fún mi. Torí ọkùnrin ò jọ mí lójú. Kí n sá ti kọjú mọ́ àwọn ọmọ yẹn kí n tọ́jú wọn ní tèmi. Àfìgbà tí irú eléyìí dé o. Àwọn ọmọ méjì. Ẹsẹ̀ tí wọ́n ní wọ́n wà, wọ́n ti dá wọn dúró. Gbà tí kò sí àlàáfíà. Ẹ ṣé adúpẹ́. Ẹ ṣé àdúpẹ́ eléyìí sàn. Ẹ ṣé o. Ọlọ́run á dá sọ̀rọ̀ tí yín náà o. Ẹ ṣé adúpẹ́. Ẹ ṣé lọ́tún lósì o. Ibi tí ẹ ti mú owó yìí lórúkọ Jésù. Òní gbẹ o. Lórúkọ Jésù. Kọlọ́gbọ́n òróró yìí kò ní gbẹ o. Lórúkọ Jésù. Ẹ ṣé o. Ẹ ṣé adúpẹ́ o. Ọmọ olóore o. Ẹ ṣé o. Ẹ ṣé gan o. Ẹ ṣé adúpẹ́ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. 184,000. Ẹ ṣé o. Akẹ́bẹ̀sí láti dé bí o. Ó dá tètè mọ bí ni àti kọjá bí ti pẹ́ o. Ó tó yọ àmọ̀ pé yóò tó yọ o. Àmọ̀ kó máa di kẹ̀kẹ́ báyìí o. Eré la pé o. 1,000. 185,000. Àti lọ sí náwó. Gbogbo ẹ̀sìn ìgbòrúbọ́ lọ́wọ́ ẹ̀ṣánú ẹ̀jídé ìrànlọ́wọ́ fún ẹ̀ṣánú. Ẹ ṣé o, àníyá bá mú rẹ jẹ́ o. Account number wà ń bẹ̀ o. Account number wà ń bẹ̀ o. 01991 31544. 01991 31544. 01991 31544. 01991 31544. Ẹ ṣé adúpẹ́ o. Ẹ ṣé lọ́tún lọ́sì o. Ọkọ mi o. Jésù ọkọ mi o. Ẹ ṣé adúpẹ́ o. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ǹsìn náà lọ́wọ́ dìde lọ́fẹ́ yín náà o. Gbogbo yẹn ṣe o. Account number lẹ́ẹ̀kan sí 01991 Ẹ ṣé o. 31544. Gbogbo yẹn ṣe. 01991 31544. Gbogbo yẹn ṣe. Gbogbo yẹn ṣe. Gbogbo yẹn ṣe ìnáwó sí mi. Gbogbo yẹn ṣe o. Gbogbo yẹn ṣe o. Gbogbo yẹn ṣe o. Ẹ ṣé o. Ẹ ṣé lọ́tún lọ́sì ìrànlọ́wọ́ fún wa o. Ẹ̀ṣánú fún wa ìrànlọ́wọ́ fún wa o. Ẹ ṣé o. Ọlọ́run á dìde sí yín o. Ìrànlọ́wọ́ yín náà ẹ ṣé o. Ẹ ṣé adúpẹ́ o. Àmọ́ olóore ẹ ṣé o. Ẹ ṣé o. Ìrọ̀lẹ́ yóò ní tọ́sẹ̀ yín náà o. Ẹ ṣé lọ́tún lọ́sì o. Ẹ ṣé o. Ẹni ṣàárẹ̀ o. Ẹ ṣé ìdíje ìrànlọ́wọ́ fún wa o. Ọ̀nà wá sí ìdíje ìrànlọ́wọ́ fún wa. Ẹni ṣàárẹ̀ o. Lórúkọ Jésù ẹni ṣàárẹ̀ o. Ìrọ̀lẹ́ yóò ní tọ́ sí yín o. Wálé ìdààmú ò ní tọ́ sí yín o. Ẹjọ́ Ẹ ṣé lọ́tún lọ́sì o. Ẹ ṣé o. ẹ ràn mí lọ́wọ́. 10,000. 195,000. 195,000. Another 10,000. 205.
5,000 mi wọlé. 210,000. Ìrora yìí pọ̀ kò sórun. Kò sórun àti rìnrìn àti ṣe o. 500. Kò sórun. Owó èèyàn lè dorí ọ̀yàn mọ́ mi. 1,000. 500 méjì. 200 Ẹ ṣé o ìdílé rẹ̀ wá iṣẹ́ àdúgbò rẹ̀. Ẹ ṣé lọ́tún lọ́sí o. Another 1,000 méjì again. 217,000. Olúwa o. Ọmọ yẹn kò bóyá ṣe bí a pé bí bóyá ṣe yẹn. Ọmọ lọ́mọ yìí o. Ọmọ ni o. Ẹ wo bó ṣe ń bá mọ́mí ẹ̀ sí kiri. Ọmọ lọ́mọ yìí o. 5,000 kọ́ sí wọlé o. 222,000. 222,000. 222,000. Bó ṣe ráǹdì ẹ̀ nìyẹn o. Bó ṣe ráǹdì ẹ̀ nìyẹn, ó ráǹdì ẹ̀ wọnú, ó ráǹdì ẹ̀ wọ gbàgbé báyìí. 224,000. 1,000 méjì. 226,000. 226,000. Okay. 20,000. 246,000. Mo sọ pé 20,000. Oh yeah. 246,000. 1,000 me again. 247,000. 1,000 me again. 248,000. Gbogbo yẹn ṣe. Gbogbo yẹn ṣe o. Gbogbo yẹn ṣe o. Ọkùnrin ẹ̀ máa ráàánú gbà o. Ẹ̀ẹ́dì rírú eléyìí o. Wọ́n ti fún ní 248,000 naira. 248,000 naira. Wow. Wow. Ẹ ṣé o. Wow. Gbogbo tẹ ti ń wò mí ojú yín ò ní fọ́ o. Ojú yín ò ní fọ́. Wọ́n fún ọ ní 50,000 naira. 298,000. Mo ní wọ́n fún ọ ní 50 mama. Mo ní wọ́n fún ọ ní 50,000 naira. 298,000. Ẹnì kan lè fún ọ ní 2,000. 300,000. 300,000. 300,000 naira. Wọ́n dẹ̀ ń wá 1.5 million. Ọlọ́run ti ṣe o. Bẹ́ẹ̀ kó lè ní hospital mo bẹ̀rẹ̀ ṣe. Èèyàn wá 1,000 ó ti rí 500 naira bẹ́ẹ̀. Happy. Ẹnì kan tó fún ọ ní 1,000 again. 301. Ó yẹ báwọn yẹn sọ̀rọ̀. Gbogbo yẹn ẹ ṣé o, ẹ ṣé ìdílé rẹ̀ lọ́wọ́ fún wa o. Ẹ ṣé o, ẹ ṣé o. Ẹ ṣé ìdílé rẹ̀ lọ́wọ́ fún wa, ẹ ṣé o. Aláàánú ò ní ẹyin náà o. Ẹni fún eléyìí gbà ọ́, ẹni fún eléyìí sọ fún yín o. Ẹ ṣé lọ́tún lọ́sì o, ẹ ṣé wàhámù lóore o. Ẹ ṣé o, eléyìí ò ní tọ́ sí mi o. Gbogbo ibi kíbi tẹ́ ẹ bá wà, aláàánú afọ̀hún láyé fún yín náà o. 2,000 naira. 303,000. 1,000 mẹ́ta. 360,000. 5,000 kan. 311,000. 2,000. 330,000. 2,000. 350,000. Ó yá gbé. Èmi nìkan náà ni àkọlé wọn. Ó yá máa sọ̀rọ̀.